ó yẹ kẹ́ ẹ tún ilé ìfọpo wa ṣe kẹ́ ẹ tó yọ owó ìrànwọ́ lórí epo. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní Kwara ló sọ bẹ́ẹ̀. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù kẹjọ ọdún yìí lẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ wa Nigerian Labour Congress (NLC) àti Trade Union Congress (TUC) ẹ̀ka tìpínlẹ̀ Kwara darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìwọ́de àlàáfíà látàrí owó ìrànwọ́ epo tíjọba yọ. Alága NLC Muritàlá Saheed Ọláyínká àti ti TUC Joseph Túndé ni wọ́n léwájú ìwọ́de ọ̀hún tí wọ́n sì ń sọ pé ó yẹ kíjọba tún ilé ìfọpo wa ṣe kí wọ́n tó yọ owó ìrànwọ́ lórí epo, èyí ni kò ní mú ìnira bá aráàlú. Saheed ní owó ìrànwọ́ epo tíjọba yọ tó mú ìnira bá aráàlú, èyí tí kò yọ òṣìṣẹ́ ìjọba sílẹ̀ làwọn olórí òṣìṣẹ́ ti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ lé lórí ohun tí wọ́n ń fẹ́, ṣùgbọ́n ìjọba kò tí ì dáhùn sí ìbéèrè náà. Kí wọ́n lè mọ̀ ọ́ lọ́rùn ní ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe pinnu láti ṣèwọ́de jákèjádò Nàìjíríà. Ariwo tí ọ̀pọ̀ àwọn olùwọ́de yìí ń pa ni pé ẹ tún ilé ìfọpo wa ṣe kí ẹ sì kọ́ tuntun, ìrọ̀rùn aráàlú ṣe kókó, ẹ san owó oṣù 8 àwọn olùkọ́ fásitì tó wà lọ́wọ́ yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn olùwọ́de náà bẹ̀rẹ̀ ìwọ́de wọn láti olú ilé ẹgbẹ́ NLC tó wà lágbègbè Lanjọrin lópòpónà GRA nílùú Ìlọrin. Wọ́n dúró ní ọ́fíìsì gómìnà, wọ́n gba ilé ìjọba lọ kí wọ́n tó padà sí ọ́fíìsì igbákejì gómìnà ìyẹn Káyọ̀dé Àlàbí, tí wọ́n sì dí gbogbo òpópónà pa. Lásìkò tí ìwọ́de náà fẹ́ bẹ̀rẹ̀ ní kọmíṣánná ọlọ́pàá ní Kwara CP Ẹ̀bùnolúwa Rótìmí Adélésì darapọ̀ mọ́ wọn nílé ẹgbẹ́ NLC tó rọ gbogbo àwọn olùwọ́de pé kí wọ́n ṣe ìwọ́de wọn pẹ̀lú àlàáfíà, kí wọ́n má fààyè gba àwọn jàǹdùkú kí wọ́n já ìwọ́de ọ̀hún gbà mọ́ wọn lọ́wọ́. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí ti sọ pé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì táwọn yóò sì ṣèwọ́de jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé wọ́n ní àwọn aláṣẹ ilẹ̀ yìí kọ̀ láti ṣètò ìrànwọ́ gidi fáráàlú lẹ́yìn tí wọ́n ti yọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiróòlù tí gbogbo nǹkan sì gbówó lórí kọjá àfẹnusọ lórílẹ̀-èdè wa. Èyí ló mú kí àwọn òṣìṣẹ́ mú ìpinnu wọn ṣẹ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù kẹjọ yìí tí wọ́n sì ń ṣe ìwọ́de káàkiri àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.